Gómìnà nígbà kan rí nípínlẹ̀ Ọ̀ṣun Ọmọọba Ọlágúnsóyè Oyinlọla ti sọ pé àdánù ńlá ni ikú olùdásílẹ̀ iléeṣẹ́ móhùnmáwòrán African Independent Television (AIT) Dókítà Raymond Dokpesi jẹ́ fún òun. Ó ní ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù karùn-ún ni àwọn mọ̀lẹ́bí Dokpesi kéde ikú ọkùnrin olóṣèlú tó kọ́kọ́ dá iléeṣẹ́ móhùnmáwòrán aládàáni kalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀hún. Nǹkan bíi oṣù méjì sẹ́yìn la gbọ́ pé dókítà Dokpesi bẹ̀rẹ̀ àìsàn kó tó di pé ó dágbére fáyé lónìí lẹ́yìn tó lo ọdún 71 lókè èèpẹ̀. Nínú àtẹ̀jáde tí ọmọọba Ọlágúnsóyè Oyinlọla fọwọ́ sí ló ti ní ikú Dokpesi jẹ́ kí òun pàdánù ọ̀rẹ́ tí òun ti mọ̀ láti nǹkan bíi 40 ọdún sẹ́yìn. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí olóṣèlú tó dáńgájíá tí kìí ṣojo, ọlọ́pọlọ pípé, oníṣòwò àti akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn. Oyinlọla wá gbàládùra pé kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ẹ kó sì tu àwọn mọ̀lẹ́bí tó fi sílẹ̀ nínú. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.